Ẹ káàárọ̀ o, ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀, ṣé dáadáa ni mo bá yín o? Ìyáàfin Motúnráyọ̀ ti wà ń kalẹ̀. Ẹ jẹ́ ká ṣe èdè Yorùbá láàárọ̀ yìí. Kí la máa ṣe nínú ẹ̀kọ́ èdè Yorùbá láàárọ̀ yìí? Àlọ́, story. I'll be telling you a story. Àlọ́ la máa pa ní èdè Yorùbá láàárọ̀ yìí. Ìtàn Ìjàpá àti ajá. The tortoise and the dog. Ìjàpá àti ajá. Ní ọjọ́ kan láíláí, ní àwùjọ àwọn ẹranko, once upon a time in the animal kingdom, èèyàn ńlá kan mú lọ́pọ̀lọpọ̀ tí gbogbo ẹranko ò rí oúnjẹ tó máa jẹ. There came a great famine that the animals could not get any food to eat. No food for all the animals to eat. Gbogbo ẹranko parapọ̀, wọ́n ṣe ìpàdé. All the animals came together to have a meeting. Wọ́n ṣe ìpàdé pé kí gbogbo wọn kó máa pa ìyá wọn jẹ fún oúnjẹ. They all had a meeting to kill their mother for food. Gbogbo ẹranko gbà, ṣùgbọ́n ajá ò sọ fún wọn pé òun ò gbà o. Ajá náà lòun ti gbọ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n parí ìpàdé yìí, ajá sáré lọ sí ilé, ó lọ mú ìyá títí ẹ̀, ó lọ tọ́jú ẹ̀ sórí òkè àpáta. After the meeting, all the animals agreed to kill their mother. But Ajá did not disagree with them, but he knew what he was going to do in his mind. Now, what did he do? He ran home to take his mother and keep his mother on the mountain, on the top of the mountain. Ajá sọ fún ìyá rẹ̀ pé gbogbo ìgbà tóun bá ti fẹ́ jẹun, òun á máa fi orin pe ìyá òun. Tóun bá ti fi orin pe ìyá òun o, kí ìyá òun ju okùn wá sílẹ̀, okùn yẹn lòun á fi gún òkè tóun dẹ̀ máa fi jẹun. The dog actually told the mother that anytime I want to come visit or to eat, I would sing a song. After singing that song, you would drop the rope. I will use the rope to get to the top. Once I'm done, then I will go back. Gẹ́gẹ́ bí àdéhùn ajá àti ìyá, eléyìí tí ń lọ gbogbo ìgbà. This occur all the time. Lásìkò tí gbogbo àwọn ẹranko tó kù tó pa ìyá wọn jẹ ti jẹ ìyá wọn tán. After all the animals are done feeding on their mothers, they become angry again. Ebi bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, kò sí nǹkan tó máa jẹ mọ́. Nígbà tí gbogbo ẹranko ń rù tí wọ́n ń gbẹ, when all the animals were depreciating, Ajá was robotic and fat. Ajá ń tóbi, ó ń sanra, ó ń wà lálàáfíà. Robotic, fat and healthy. Ní Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ bá lọ bá Ajá. Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ sọ fún mi, kí ni àṣírí ẹ? Níbo lo ti ń róúnjẹ? Àwa tó kù ń rù, ìwọ ń sanra. The dog said, don't worry, má worry, má ṣe yọnu. Èmi náà ò róúnjẹ jẹ, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. But the tortoise persuaded the dog to tell him the little secret, and the dog trusted the tortoise so much. Ìjàpá tí ọwọ́ bọ ajá lẹ́nu débi pé ajá ńlá ti sọ àṣírí ẹ̀ fún Ìjàpá nítorí pé ó nígbàgbọ́ nínú Ìjàpá púpọ̀. Ajá bá ní, Ìjàpá wá, má sọ fún ẹnikẹ́ni o. Mo tọ́jú ìyá mi sórí òkè àpáta. Tó bá ti dìrọ̀lẹ́ ìní, padà wá, a jọ máa lọ jẹun. I kept my mother on the mountain. Once it's evening, come back, we'll go together and visit my mother. Ìjàpá ṣe bí ajá ṣe wí. Ìjàpá padà lọ ní ìrọ̀lẹ́. Nígbà tó di ìrọ̀lẹ́, àti Ìjàpá àti ajá wọ́n jọ lọ sí ibi tí ajá tọ́jú ìyá rẹ̀ sí. Nígbà tó débẹ̀, ajá bẹ̀rẹ̀ sí ní kọrin fún ìyá rẹ̀. Ó ní, ìyá takùn wálẹ̀ o, àlùjọ̀njọ̀n kí jọ̀n. Gbogbo ẹranko pa yèyé rẹ̀ jẹ, àlùjọ̀njọ̀n kí jọ̀n. Ajá mú tirẹ̀ ó dòkè o, àlùjọ̀njọ̀n kí jọ̀n. Lẹ́sẹ̀kẹsẹ̀, ìyá ajá ju okùn wálẹ̀. Ajá àti Ìjàpá wọ́n gun òkè lọ. Nígbà tó dé òkè, ìyá ajá wo ojú ajá pé Ìjàpá tó mú wá bí ajá ní ọ̀rẹ́ mi ni kò lè sọ̀rọ̀. Wọ́n jẹ àsáró, inú wọn sì dùn. They ate delicious porridge and they were both happy. Nígbà tí wọ́n padà sí ilé, nígbà tó di ọjọ́ kejì, bí Ìjàpá ṣe padà lọ nìyẹn ò lẹ́yìn ajá, láì sọ fún ajá. The second day, the tortoise had to go there because of his greediness without telling the dog. Ó bá lọ síbẹ̀, lòun náà bá bẹ̀rẹ̀ sí ní kọrin. Ìyá ta
láì fọ̀rọ̀gùn ìyá ajá bá ju okùn sílẹ̀ fún ìjàpá. Ìjàpá bá fi okùn gun òkè, ṣùgbọ́n ìyá ajá mọ̀ pé kì í ṣe ọmọ òun ni ó ń kọrin. Nígbà tí ìjàpá dé àárín méjì, ìyá ajá bá gé okùn dànù. Ìjàpá bá ṣubú lulẹ̀ gbìì, ló bá fi ẹ̀yìn lulẹ̀ ní gbogbo igbá ẹ̀yìn ẹ̀ bá run jégéjégé. The next day, Ijapa went there without telling Aja about it because of his greediness. He went there as usual and sang the song. And what happened? The dog mother actually dropped the rope. The tortoise uses the rope to climb up, but not knowing that the dog's mother knew that it was not his son. Then what happened? The dog mother cut the rope in between, and Ijapa fell down, and fell with his back, and Ijapa's shell got broken. So in an attempt to merge his shells back, Ijapa's shell became so rough. Nítorí pé ìgbà tí igbá ìjàpá fọ́, tó wá ń gbìyànjú àti bá tó papọ̀ padà, bí gbẹ̀yìn ìjàpá ṣe rí gbagungbagun nìyẹn o. Bẹ́ẹ̀ ni àlọ́ ìjàpá àti ajá ṣe rí. Ìdí tí ẹ̀yìn ìjàpá tó fi rí gbagungbagun nìyẹn. Ẹ jẹ́ kí n kọrin yẹn fún wa lẹ́ẹ̀kan sí. Ìyá ta kùn wálẹ̀ o, àlùjọ̀njọ̀n kí jọ̀in. Gbogbo ẹranko pa yèyé rẹ̀ jẹ, àlùjọ̀njọ̀n kí jọ̀in. Ajá mú tirẹ̀ ó dòkè o, àlùjọ̀njọ̀n kí jọ̀in. Mo lérò pé ẹ gbádùn àlọ́ yẹn.